Ẹ̀yin tèmi, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ bá ti wù mí tẹ̀dẹ̀ tí ń gbọ́ mi. Orúkọ tèmi ò yípadà, olórí Abímbọ́lá. Ọ̀rọ̀ tó ń lọ lètò, ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá mi subscribe sí channel mi, mi ò tí ì rọ́wọ́ yín o. Ẹ bá mi subscribe, ẹ ṣé o, àdúpẹ́ o. Ní ẹjọ́, bó la ṣe fẹ́ ṣe náà ní Nàìjíríà tó fi jẹ́ wípé ní àní dèrò ẹ̀yìn pápátá. Òun náà la fi rò pé kán wo ẹni tó dáa kán dìbò fún ní 2023. Àwọn ará ìlú yẹn gan, titi wọn gan pọ̀. Àwọn tó jẹ́ ará ìlú, kí ló dé? Ìwọ tó fẹ́ ṣe ìkà tó ṣe ìkà fẹ́nìkan, ó mọ̀ wípé ẹlẹ́ran ara náà lẹni tó ń ṣe sí yẹn now. Ẹ wo fídíò kan tí mo rí ìyẹn ní lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Ẹni tó fẹ́ gba owó, wọ́n ti ṣe ayédèrú wípé ní ó fẹ́ lọ ṣe bank, àwọn tó dẹ̀ máa affect jù làwọn tó ń ṣe POS. Ara nǹkan tá à ń sọ a máa fi ara ní ara wa, a máa fi ara ní àwọn tó ṣe POS yẹn, wọ́n làágùn ni kó tó di wípé ní ẹlòmíì lọ gba owó, ó lọ gba owó díẹ̀ láti lè jẹ́ pé kó lè fi bẹ̀rẹ̀ business yẹn. Ṣé òun lẹ́wàá lọ wá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún? Ẹ wá mú owó ẹ kà lódìlódì. Ẹ fi owó owó ẹyọ kan wọ́n sọ di méjì, 1,000 naira note wọ́n wá wọ́n ṣẹ́ wọn sínú ara. So tẹ bá kà ní ending níbí báyìí, ó máa fún ẹ bóyá 20,000 naira. Tó bá kà ní òdì kejì, ó máa jẹ́ 10,000. Kí ló dé tẹ̀ ń ṣe bí? Kí ló dé tẹ̀ ń ṣèkà náà? Kí ló dé? Àwọn kan lẹ fẹ́ pa lẹ́kún yẹn náà. Ìwọ tó yẹ kó o fúnyàn ní 18,000 naira tó wá kó 9,000 fún, níbo ni kó ti rí 9,000 tó máa fi dí? Níbo ni kó ti rí 9,000 naira tó máa fi dí? Níbo ni kó ti rí? Ó ti ṣòwò, ó ti short. Ìwọ á dẹ̀ máa lọ máa rẹ́rìn-ín pé kòkó ẹ̀ ọwọ́ ẹ̀ dẹ lénìí, kòkó ẹ̀ so lénìí, kòkó ẹ̀ ò so kankan o. Ẹ wò ó, mo rò pé ó fẹ́ lọ ṣe POS. Wàá kówó fẹ́ nìyẹn, ẹnìyẹn á dẹ̀ bá ẹ transfer ẹ̀ síbi tó bá ń lọ. Ṣùgbọ́n òun náà ni ẹ jẹ́ ká ṣáà máa ṣe sùúrù. Gbogbo nǹkan tá a bá ń ṣe in our day to day activities, ẹ jẹ́ ká fi sùúrù kó jẹ́ bí watchword wa, bí amọ̀nà, bí watchword. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gbé nǹkan gbági nítorí wípé àìbìkítà, àìkínkọbiara, àìní sùúrù, ó ti ti àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ síbi tí ò yẹ kí wọ́n lọ. Ó ti tì wọ́n ti jẹ gbèsè. Ó ti ti ẹlòmíì, ó ti inú ilé ẹ̀ gan ti di ahoro. Kò sí nǹkan tó ti ṣe fún ẹlòmíì nítorí pé kò lè ní sùúrù. Ẹlòmíì sùúrù ìṣẹ́jú kan báyìí kò ní. Sùúrù ìṣẹ́jú kan kò ní. Wúriwúri kò máa ba nǹkan jẹ́ ni o. Ẹ wò. There's a new pattern of fraud in town. This money was taken to an agent location for deposit. As you are seeing this money now, this money it's in form of, this is 18,000. Meanwhile, if you check very well, you will see that the money is 9,000, not 18,000. So follow me, look carefully as I explain what this means. If you hold this money like this age here, if you count it, is 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18,000. Meanwhile, when you turn it the other way, the other age, you see, if you count it, it's 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. You see what these people are doing. So this is what they do. They will take 1,000 and put another half of 1,000. Look at it here. Another half of 1,000. So if you're not careful, they will take this money like this and give you, like, if they are giving you, you are presenting the money, they will give you like this. You that is not careful, you collect it. Once you count here, you will not be careful, as in you will not check the other side end. You think once you count it here, it will give you 18,000. But meanwhile, the original money, everything here, if you see, if you check very well, here down here is 9,000. Not 18,000. If you use this place to count, it's 18,000. So please, you have to be very careful when anybody comes with money, most especially agents, most especially people that come to do transfers, to send money to other people.
When you come, be careful. If you can just be patient and count it 1, 2, 3, be careful. It's your business. Because this person, if not that God did this for this agent, would have collected it like this and post 18,000. By the time you want to do his to balance his account, when you check very well, you will see that this money is not complete. ẹ jọ̀ọ́ kí o kúrò nínú ilé títì ẹ o fẹ́ lọ ṣe transfer sí ẹlòmíì wọn ò lè ṣe dáadáa òun náà máa ń sọ àwọn tó bá fẹ́ ṣe ìkà wọ̀nyí wọn ò kí ń lọ síbi tẹ́ pé wọ́n á tiẹ̀ ti rí tí wọ́n á ti rí ibù dáadáa kò lè lọ ṣerú ẹ̀ nínú báǹkì náà ẹ wo àwọn tó ń pààyàn náà ẹ wo àwọn tó ń gbé àwọn èèyàn pa wọn ò kí ń lọ sọ́dọ̀ àwọn olówó ó ṣe jẹ́ pé àwa random people àwọn normal people tó kàn ṣe business wọn àwọn tó jẹ́ pé ní ìyá ẹlòmíì lọ wọ àjọ ìyá ẹlòmíì lọ gba loan láti lè fi ran ọmọ ẹ̀ lọ́wọ́ nígbà tí ò bá sí nǹkan àbí kí ló wá fẹ́ ṣe kó má dẹ̀ ti di pé ọmọ yẹn náà ti di liability àwọn òbí tó bí wa wọ́n gbìyànjú ẹlòmíì ó lọ 100,000 lẹlòmíì lọ yá 100,000 ló máa yá lórí 100,000 ẹ má gbàgbé pé ó máa san èlé lórí owó yẹn o interest máa wà lórí 100,000 naira yẹn o ìwọ kan wá dìde ó wá lọ 18,000 naira ó ló sọ pé ó fẹ́ ṣe whereas kí ló dé náà táwọn èèyàn fi ṣe ó wá kó 9,000 ọ̀rọ̀gọ̀dọ̀ adúrú owó yẹn 9,000 naira ló fi dín adúrú owó yẹn àwọn olùmọ̀ á ní ọ̀rọ̀gọ̀dọ̀ tí o fẹ́ pa ẹni náà ni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ lénìí tẹ́lómi náà ṣe bẹ́ẹ̀ lọ ẹjọ́ kí ló kù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ sáwọn business àwọn èèyàn tó ń sọ pé wọ́n ti jẹ gbárùn kò kí ń ṣe ẹjọ́ wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé ní àwọn àjọmọ̀ ṣòwò jẹ́ kó ọmọ ó jèrè má yẹ kó ọmọ ó kéré ọjà délé àwọn ló pọ̀ jù àwọn míì tó yẹ pé níbi tẹ́ ti ń ṣòwò yẹn náà àwọn tá gbé jagamọ̀ wá bá yín nínú ṣọ́ọ̀bù ò bá di gbogbo irin mọ́ra kó o ṣe gbogbo security àbí lójú ìbọn ara pẹ̀lú pé ìlú ò dáa ọ̀nà wo la fẹ́ fi gbà tí wọ́n fẹ́ fi to ìlú tó tẹ̀ máa tẹ̀ fi dùn ún wò díẹ̀ tó máa fi dùn ún rí ẹ̀yin ẹ wo orú ọgbọ́n àyíníke bẹ́yẹn àwọn tó ń ṣe ní sùúrù ẹni tó bá ti lè dúró wá kó ka owó kò tẹ nídìí kò tẹ bá tó bá ti kà á kó kà á níṣojú ẹ̀ báyìí pé ókè owó tẹ fẹ́ ṣe ẹjọ́ ẹ kà á ẹ má ti lọ ẹ jẹ́ kí ẹ make sure ẹ cross check ẹ make sure wípé ní ẹ kà á wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ kà á wẹ́lẹ́wẹ́lẹ́ tó bá ti rí pé owó yìí ó fi dá ìkójú 1,000 ti dà padà tó bá dẹ̀ sọ pé òun àwọn tẹ́tí you are taking too much time then take your money and leave it's not by force ẹ wo nísìnyí 9,000 lẹ́ni ọ̀bá jẹ gbèsè 9,000 naira 9,000 bóyá ó ti ní owó tó gbà níbi tó ti rọra fi ń dọ́gbọ́n tó fi ń yí ẹ̀mọ́ ìyẹn kan ṣáà fi nǹkan yí kan ni wọ́n fi gún dígun ìyẹn fi ẹgbowó nbì kan ó máa dá padà nígbà ìgbowó tó gbà yẹn ó máa dá padà bóyá lọ́sẹ̀ẹ̀sẹ̀ ni wọ́n fún bóyá lóṣooṣù ẹjọ́ lẹ́yìn kan wá dìde lẹ́wà lọ ń ṣe ayédèrú wọ́n kó ayédèrú owó náà wọ́n fi wá rajà lọ́wọ́ èèyàn ayédèrú owó wọ́n á mú wọn lọ fi rajà wọ́n á pé àwọn apanilẹ́kúnjayé ṣé ẹni tó fẹ́ lọ kó fẹ́ palẹ́kùn yẹn ṣé àwọn fámìlì ti tiẹ̀ ló dá lókòwò ni àbó yáwó lọ́wọ́ àwọn fámìlì ẹ̀ tó wà lọ́rùn àbí àwọn baba ńlá baba ẹ̀ tó ti kú ṣé ọwọ́ wọn ló ti gbowó ni táàsì ẹ̀ wá ní àánú kò sí àánú kọ́bọ̀ báyìí lójú àwọn ọmọ kò sí àánú kí ló dé àwọn ìjọba nàìjíríà ń fara ni àwọn aráàlú ẹ̀yin náà ti ń fara ni wọ́n ìnilára yìí ti pọ̀ jù kí ló dé ibi kò rọgbọ tọ̀hún kò rọgbọ inú ilé ogun ìta ogun nílùú kan ṣoṣo náà nítorí àwọn nǹkan kéékèèké tó ń ṣe yìí àwọn nǹkan yìí wọ́n á ti wá ṣe ńlá wọ́n á ṣe bàbá ẹ rí i pé tó bá tí ìlú méjì bá jọ fẹ́ gba nǹkan kan sìn
bóyá bí irú fún àpẹẹrẹ ńsìn bóyá irú Nàìjíríà àti irú Ghana. Àfi tá bá fẹ́ parọ́ fúnra wa, ẹ̀yin tèmi, wọ́n máa kọ́kọ́ mú àwọn máa kọ́kọ́ mú Ghanaians kán tó mú Nigerian. Tán bá tiẹ̀ máa mú wọn rárá ni. Nítorí pé wọ́n á ní àìrí tó jẹ́ pé ní wọ́n ti wà too fraudulent jù. Wọ́n wà too fraudulent. Imagine ẹ wo orúkọ tí wọ́n ń pè wá. Ẹ wò tán bá kó wọn sílẹ̀. Tán bá fẹ́ exempt àwọn ìlú kọ̀ọ̀kan wípé ní okay, you don't have to pay tuition fee. Then tó bá ti dé, wọ́n máa fún yín till so time. Nigerians àwọn Nigerians tó bá wà ńbẹ̀ wọn ò ní jẹ́ wọ́n máa ní pé kán sanwó wọn ni. Wọ́n á ní kán san gbogbo owó school yẹn ni. Wọ́n á ní kán san gbogbo owó school. Tó bá fi lè rí pé Nigeria báyìí wọ́n máa ní rárá o, you have to pay all the tuition fees. Wọ́n máa ti wọn ò ní jẹ́ ṣùgbọ́n àwọn ìlú míì bóyá bí Congo, Benin Republic, nǹkan kan, gbogbo wọn máa fún wọn ní ààyè láti wọlé ná kó tó di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní sanwó school. Ara àwọn news ìbànújẹ́ tí wọ́n ń gbọ́ náà nìyẹn. Àbí? Ta ni ò ní bẹ̀rù? Ara àwọn news tí wọ́n ń gbọ́ náà nìyẹn. Ara àwọn news tí wọ́n ń gbọ́ náà, wọn ò wá fẹ́ ṣiṣẹ́ kankan àfi kán máa ṣayédèrú, kán máa gbowó lọ́wọ́ àwọn agbàlọ́wọ́ mẹ́rìí. Agbàlọ́wọ́ mẹ́rìí. Àwọn ìjọba ń fara ní àwọn aráàlú. Ẹ̀yin náà tí ń fara ní àwọn ará ìlú. Níbo ni kẹ́ni yẹn kó 9,000 yẹn níbo ni kó ti rí i? Tó bá jẹ́ pé ó bá tí ìbá ń ṣe pé ó farabalẹ̀ tó ka owó yẹn, níbo ni kó ti rí sí? Níbo ni kó ti rí sí? Níbo ni kó ti rí i? Níbo ni kó ti rí i? Ẹ jáwọ́ nínú nǹkan ìwà tí ò bá dá ìwà bàjẹ́, ìwà tí ò dá, ìwà tí ò lè gbé yín débi kankan. Ẹ jáwọ́ ńbẹ̀. Òun náà ni orúkọ ìlú yẹn. Kódà wọ́n ṣà ń yí mẹ́rẹ̀ ni. Wọ́n yí mẹ́rẹ̀ gidi gan ni. Ojú gan tìyàn gan láti sọ pé ní ìlú mi leléyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ojú tìyàn. Torí àwọn news tẹ máa gbọ́, àwọn news oríṣiríṣi. Kí ló dé? Kí ló dé tó fi jẹ́ pé àwa nìkan a dẹ̀ gbórúkọ lórí bí háràhárà. Ẹlòmíì gan tó bá lọ ṣe nǹkan ó ti mọ̀ pé Nàìjíríà yẹn pé gbogbo àwọn ìwà ìbàjẹ́ ló wà ńbẹ̀. Kì í ṣọmọ Nàìjíríà o. Ṣùgbọ́n ó máa claim pé I'm a Nigerian. Ó máa claim pé Nàìjíríà lòun nítorí pé ó ti mọ̀ pé wọ́n ní orúkọ yẹn ó ní agbára. Ó máa parọ́. Ẹ máa ṣèkà. Kí ló dé? Ó gbẹnu tán. Àfi kóníkálukú ṣá máa wà, kéèyàn ṣá máa wà very, very careful. Very, very careful. Bó dẹ̀ ṣe lè wà kó wà careful tó náà, àwọn tó bá máa ṣe ìkà yẹn náà, àwọn tó ń ṣe 419 wọ̀nyẹn náà, àwọn tó máa ń gbà yẹn náà mi ò rò pé wọ́n á jẹ́ mùmú bẹ́ẹ̀ náà. Àwọn tó máa gbà wọ́n lè gba 20 million naira lọ́wọ́ ẹlòmíì, 10 million. Kírú ẹni yẹn náà kì í ṣe pé ṣùgbọ́n nítorí wípé ní wọ́n á ti lo gbogbo àwọn ọgbọ́n àyíníke. Àti pé pàápàá náà àwọn tó máa ń gbà yẹn náà, àwọn tó jẹ́ olójú kòkòrò náà wà nínú wọn. Wọ́n fẹ́ sogúndogójì. Ìwọ tó gba owó gratuity ẹ. Màmá kan nìyẹn o. Imagine mi tí ẹ mọ̀ pé irú wọn tiẹ̀ lè ṣe ìwọ tó gba owó gratuity. Then ìjọ tó ti ń jọ́sìn ìjọ àwọn tó jẹ́ wípé ní bí ìjọ tó jẹ́ pé ní ẹ lè mọ̀ pé wọ́n tiẹ̀ lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni. Mi ò ní dárúkọ ìjọ náà. Màmá yìí ó gba owó. Tẹ mọ̀ fún wọ́n ti ń trail wọn. Wọ́n kọ̀ lọ bá wọn ni tẹ bá ti gba owó kiní kan, àwọn dẹ̀ ní business táwọn lè introduce. Ẹ jọ kí ni màmá fẹ́ máa business wo lẹ fẹ́ ṣe at 65, 68 àbí kò yé mi. Tẹ̀ṣẹ̀ wá fẹ́ fi owó tó ń fún yín, wọ́n bá owó péréte tó ń kó fún yín bí àbí 10 million náà ẹgbàá ní ẹnu iṣẹ́ ìfẹ̀yìntì. Tẹ wá fẹ́ sọ pé kán bá yín sọ di 100 million naira. Wọ́n dẹ̀ parọ́, wọ́n gbé gbogbo ẹ̀, wọ́n ti to gbogbo ẹ̀ fún màmá ẹ̀. Màmá náà ti gbà, wọ́n ti pé kiní kan. Pàtó ń gbówó dé ọ̀dọ̀ àwọn people yẹn kọ́kọ́ gbówó lọ. Ọ̀dọ̀ wọn pè wọ́n ní pé owó ti délẹ̀ ọjà owó ní. Ó ní àwọn people wọ̀nyí wọ́n ní àwọn ọgbọ́n àrékérekè. Ọgbọ́n abatẹnijẹ́, ọgbọ́n kẹ́nimánìí, ọgbọ́n kéèyàn kó ṣiṣẹ́ kó jẹ́ pé àwọn ló máa jábọ̀ iṣẹ́ tó bá ṣe fún, tó bá ṣòwò tó bá jèrè tán, ọ̀dọ̀ wọn ló máa da gbogbo èrè ẹ sí. Lẹ́yìn pé kéèyàn ní àmójúkúrò, kéèyàn dẹ̀ ní pé ìfọkànsìn ní àmójúkúrò. Nǹkan tó bá wà lọ́wọ́ ẹ̀ then make use of it.
a fẹ́ wá máa sogún dogójì nísìn ẹni ẹlẹ́ni tó jókòó sí ṣọ́ọ̀bù ẹ̀ ẹ̀wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ sí abọ́n torí ẹni tó jẹ́ wípé ní òdìídì ò wá gbé owó ẹ̀ lọ bá wọn tàbí òdìídì wọ́n wá sọ́dọ̀ ẹ̀ ò lè pariwo lé wọn lórí pé àìrán rẹ òṣèré eléyìí omi mi ìfẹ́ sogún dogójì mi ò fẹ́ ṣe àwọn adúpẹ́ kó pariwo lé wọn lórí torí wọ́n máa wá ní títí tí wọ́n máa fi fọ olúwa ẹ̀ sínú inú kòtò giriwo wọ́n gba gbogbo owó tó jẹ́ pé kẹ́ tó rí gbàgbọ́n ikú mú ọ̀tún já sí tòsì àwọn ìjọba nàìjíríà tí wọn ò ní sanwó pension tí wọn ò ní ṣe kankan òun lè yan àtúwàgbàtàn lẹ́wà kó fẹ́ nìkan kó ń fẹ́ bá yín san ń fẹ́ san 100 million naira láàrin oṣù mẹ́ta ẹjọ́ báwo ló ṣe possible báwo ló ṣe possible owó ni wọ́n fẹ́ ṣe tí láàrin ṣe pé òun wa kùsà epo 10 million naira tó ó máa di 100 million naira kùsà epo gan-an kùsà epo gan wàá ti mọ iye tó ti máa ná síbẹ̀ gbogbo àwọn nǹkan tó máa fi sọ tó máa àbí òṣà lè kọ̀ jókòó náà tẹ̀tẹ̀rẹ̀ ó ti ní àwọn nǹkan kan tó gbúdọ̀ lò náà kó tó di pé pọ́n àbí wọ́n ṣáà lè ṣe even táàpù tá a ti ń bu omi wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni náà ká má ti wá sọ pé kúkú epo kí ni wọ́n fẹ́ fi drill ẹ̀ wàá rà wọ́n so o kò lérò wípé 10 million naira yẹn bó o lo ṣe fẹ́ ṣe tó fi jẹ́ pé láàrin oṣù mẹ́ta wàá wá fi gba 100 million naira ìwọ tó tiẹ̀ sọ pé o tó lójú kòkòrò èwo àti ẹ̀gbọ́n pé ẹni tó wá lójú kòkòrò ohun tójú wájú lójú rí èwo làwọn tó jókòó sí ṣọ́ọ̀bù wọn jẹ́jẹ́ wọn tí wọ́n ń tajà wọn tẹ́ ẹ wá lọ náwó ànábọ̀ fún wọn tẹ́ ẹ mú wá àlùpàídà tẹ́ ẹ gbé fún wọn ṣó iṣẹ́ ẹjọ́ kí ló dé ṣáwa nìkan ìbéèrè tí mo béèrè ṣáwa nìkan la wà láyé ni ṣáwa nìkan ni ìlú tó wà ní gbogbo the whole universe àwa nìkan ni ó ga o oníkálukú ẹ̀yà bẹ́ẹ̀ bá ń rìn ẹ̀yà máa wọ̀nyìn tí máa ń rìn báyìí tí máa ń lọ ibiṣẹ́ tí máa yẹ pé mo bá ń rìn tó yẹ pé ẹsẹ̀ ni mo fi rìn mo lè wẹ̀yìn tó 10 times kó má gbé nǹkan burúkú sẹ́yìn olúwa rẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ jókòó náà ẹ jókòó dáadáa ẹ má fi taratara jókòó kán tó má gbé nǹkan wá fún any business at all ẹlòmíì náà tó bá transact business pẹ̀lú ẹ̀tàn ìyẹn kó bọwọ́ lùwé a máa fò nítorí a máa fò ládùn wọ́n ti bọwọ́ lùwé tiẹ̀ ò jẹ́ ẹni tó jẹ́ partner ẹ̀ wọ́n náà gbọ́dọ̀ sign now àwọn document tó bá yẹ kó sign irú ọ̀gbà ilẹ̀ nírí wọn mọ́ ìgbà náà ni I'm very busy now olórí please ẹjọ́ ẹ ní sùúrù náà ṣàlẹ́rì yín next week báwo èmi ti bọwọ́ lùwé ti tèmi kí ló why is it taking you so long láti bọwọ́ lùwé ti tiẹ̀ ìgbà ilẹ̀ nírí wọn mọ́ wọ́n mọ ọgbọ́n àrékérekè gidi gan láti ṣe fúnyàn tíyàn bá gbójú kó gbó ẹnu bẹ́ẹ̀ lómi ra ọjà àwọn ọjà tó jẹ́ pé ó lówó lórí àti kọ́ receipt báyìí irọ́ ni o àti fún yín ní ok ìdánilójú pé mo ra ọjà dà wọ́n máa mú receipt yẹn wá ok kí ló dé tí receipt ò bá ọjà mi dé kí ló dé ìgbà tí mo transfer owó ẹ gbowó náà ok receipt ìgbà tí mi ṣe transaction mo send receipt gbogbo ẹ máa lọ sínú ó ti wà electronically náà wá send everything kí ló dé tẹ̀yin náà ẹ send receipt sí mi wọ́n ṣàfẹ́ máa wá ọgbọ́n láti lè fokùn sí ẹlẹ́sẹ̀ ọgbọ́n láti lè bà ti tiẹ̀ jẹ́ ẹjọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ táwọn customer bá béèrè pé kí ni mo fẹ́ tender fún kí ni mo fẹ́ gbé kalẹ̀ fún àwọn ìjọba nàìjíríà tó yẹ pé òun ò lè fẹ́ kí wọn lálùyọ tó má ti lè rí nǹkan kékeré báyìí tẹ náà bá nìyẹn wọ́n máa kíní yẹn náà wọ́n máa lọ ṣe òṣùká gidi òṣùká rábàtà wọ́n wá gbé ilé ẹ lórí wípé wo ẹrù tó ń fẹ́ rù lélẹ̀ bó o lo ṣe gba wá dúró ọjà tó àwọn ìwé ọjà ẹ̀dà bay of lending ẹ̀dà ìgbà ẹ̀dà ṣùgbọ́n tẹ bá sọ láàrin náà ajé ni mo ní pẹ́pọ̀ ọ̀rọ̀ ẹni tẹ́ bá ṣe tí máa ń báyọ̀ ṣe transaction tó máa ń ṣe irúbẹ̀ yẹn fún mi ò lè lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ nítorí pé kì í ṣe òní kọ́ ló wà àwọn ọgbọ́n láti wá àwọn loopholes náà máa wá kán lè fi ṣẹ́kẹ̀ṣẹkẹ̀ mọ́yàn lẹ́sẹ̀ ṣé ìlú yẹn nìkan ló wà láyé ló ṣe jẹ́ pé àwọn ọmọ nàìjíríà nìkan ló máa ń ṣe bí ó ṣe jẹ́ pé àwa nìkan ni bá mi fi nǹkan ránṣẹ́ sílẹ̀ sí kò yóò bí lè fún ẹni tó o ti bẹ́ o ti gbé kinní yẹn fún un pàtó dẹ̀ mọ̀ pé òun ní lè fi ránṣẹ́ ẹjọ́ tó mọ̀ pé òun ní lè fi deliver ẹ̀sẹ̀ tó rán sí ìjọ yẹ kó gbà ó gba kinní yẹn tán
ó dẹ̀ dé Naija ó lọ fún àwọn èèyàn titi ẹ̀. Ìgbà tó wá di bí ọ̀sẹ̀ kan, ó ti ń bọ́sẹ̀ kan, ẹ̀ tí bá mi fún òun ti deliver ẹ̀, kán má worry kíní kan àfi tó bá máa deliver ẹ̀ lọ́la. Ó ṣe jẹ́ pé ní ojú kòkòrò wọ̀nbílíkì tẹ̀mbẹ̀lẹ̀kun wọ̀nbìà nìkan ní ti Nàìjíríà, kí ló dé? Ẹ lè rán wọn níṣẹ́, ẹ lè fẹ̀yìn sí wọn, kí ló dé? Ní ọjà yín báyìí wọn ò gbọdọ̀ rí ẹni tí ṣọ́ọ̀bù ẹ̀ kún. Kódà àwọn olè náà wọ́n á lọ máa kí lójoojúmọ́ ni. Àfi ìgbà tán bá gbagbá yẹn lórí ẹni náà. Ìjọba Nàìjíríà tẹ́ pé à jẹ nǹkan kan ńbẹ̀, kò sí nǹkan kan gẹ́gẹ́ bí wípé a jẹ́ ọmọ ìlú yẹn tí wọ́n fi ń support àwọn ọmọ ìlú wọn. Bóyá ìwọ tó jẹ́ pé àgbẹ̀ ni ẹ́, bóyá oníṣòwò ni ẹ́, àwọn àwọn tó ní small business, àwọn èèyàn bá máa ń ṣèrànlọ́wọ́ fún wọn, wọ́n máa yá wọn lówó, wọ́n máa fún wọn, wọ́n máa yá wọn, okay ìgbà báyìí ná máa dá padà. Irọ́ ti Nàìjíríà ò rí bẹ́yẹn. Nínú owó, nínú àágùn ẹ tó bá ṣe yẹn, ibẹ̀ làwọn olórí burúkú kan wọ́n á wá gbé jagamu wá bá ẹ. Àbí wọ́n tiẹ̀ lè má wá nígbà tó wà ńbẹ̀, wọ́n máa wá nígbà tó bá ti di tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa. Wọ́n á dẹ̀ papọ̀, wọ́n á sọ ẹni náà, wọ́n á sọ di ẹni tó máa bẹ̀rẹ̀ sí ní tọrọ jẹ padà. Gbèsè, ẹ má gbàgbé pé gbèsè wà ńbẹ̀ o, gbèsè ló fi bẹ̀rẹ̀ ọjà yẹn o. Wọ́n dẹ̀ jẹ dahoro, gbèsè yẹn ṣì wà ńbẹ̀ gbọmọlé o tó máa san. Ẹ wá mú owó 18,000, ó sọ pé ó fẹ́ ṣe 18,000, ó dẹ̀ wá ṣe 9,000. Tẹ́nìyàn bá farabalẹ̀, òun náà ni ẹ jẹ́ ká farabalẹ̀ o, sùúrù ni. Àwọn Yorùbá bọ̀, wọ́n ní asúré tètè kò ní kọjá ilé. Asùngbẹ̀rẹ̀ kò ní sùn sójú ọ̀nà. Sùúrù ni ẹni tó bá ti fẹ́ bóyá nínú ṣọ́ọ̀bù POS tó wà yẹn tó ti rọra ń ṣe bóyá kiosk àbí nǹkan. Sọ fún wọn, ẹ ní sùúrù màmá, ẹ ní sùúrù sir, ó máa kàn yín. Torí wọ́n gbọ́ pé kí ni wọ́n máa ṣe, ẹ dá mi lóhùn, mo ti ń lọ o, kíní kan kẹ́ ẹ ṣáà bá lè sọ pé okay ẹ mú wá, ẹ máa lọ mà. Ọgbọ́n yẹn náà máa wá. Ẹ̀yin tèmi, ojú ò ní tì wá o. Àwọn onífíìmù á ní ajá ò ní gbé wa lọ́mọ lọ o, ẹ jẹ́ á máa farabalẹ̀, ẹ jẹ́ á farabalẹ̀. Sùúrù ni. Ìwọ ló lọ́jà yẹn now, ẹni tí ò bá ti wọ̀ fún ni kó máa lọ. Ẹni tí ò bá ti wọ̀ fún, ìwọ ní ìwọ̀ fún ní ìtẹ́lọ́rùn, ẹni tí ò bá ti wọ̀ fún kó kángbára rẹ̀ kó máa lọ. Ẹ ṣé o, àní ru ju báyẹn lọ o, ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ tó ń lọ ètò ni ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá mi subscribe ẹ̀yin tèmi. Mi ì tí ì rọ́wọ́ yín o, ẹ bá mi subscribe. Ẹ ṣé o, àdúpẹ́ o. I love you now. Ẹ bá mi subscribe o. Ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tó ń lọ ètò ni ọ̀rọ̀ tó ń lọ. Ẹ ṣé o, àdúpẹ́ o. A tún máa ríra o. See you, catch you later.